wọ́n fẹ́ pa Talo lọ́rùn ni. Wọ́n sọ wípé wọn ò tí ì rí letter of apology látọ̀dọ̀ Talo lọ́rùn gangan. But question tèmi fẹ́ sáré béèrè láàárọ̀ yìí wọ́n ní pé ẹ jọ ṣó possible ẹni tó wà nínú prison kó ṣe letter of apology? Èmi ò mọ, ẹ mọ̀ káwa ò kàwé, olódo làwa. Wọ́n fẹ́ tún ẹjọ́ yẹn dá ní ọ̀la pé ó possible kó gba béèlì lọ́la. Tó bá dẹ̀ ti lè gba béèlì yẹn ó parí nìyẹn, a máa lọ sílé, that means a máa tilé wá jẹ́jọ́. Mò ń gbọ́ awuyewuye kan ṣùgbọ́n mi ò tí ì gbàgbọ́. Mò ń gbọ́ awuyewuye kan ṣùgbọ́n ní tèmi mi ò tí ì gbàgbọ́. Kí dẹ̀ ni awuyewuye náà? Àwọn kan ń sọ fìrìfìrì, wọ́n ń sọ fìrìfìrì. Kí dẹ̀ ni nǹkan tí wọ́n ń sọ fìrìfìrì? Bí ìgbà tí wọ́n sọ wípé wọ́n fẹ́ pa Talo lọ́rùn ni. Kì í ṣe pé wọ́n fẹ́ bá ṣe case. Pé then ọ̀rọ̀ nǹkan tó ń fà pé bí ìgbà tá a bá sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn, ìjà ẹ̀sìn, bí ìgbà tá a bá sọ wípé ọ̀rọ̀ ìjà ẹ̀sìn pé wọ́n kàn ń parọ́ ni, pé wọn ò tí ì sọ bí tí wọ́n ń lọ gangan, páwọn àfáà yẹn pé wọn ò tí ì sọ bí tán. So oríṣiríṣi là ń gbọ́, oríṣiríṣi là ń gbọ́. Àwọn mìíràn sọ̀rọ̀ wọ́n ní àwọn èèyàn àfáà làwọn táwọn báwọn ṣe wà yìí, bí Talo lọ́run tiẹ̀ kú síbẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, torí pé kí ni èèyàn ò yẹ kó jókòó ránù, ó ṣe lè jókòó rán, ó ṣe lè ṣe tẹ́lẹ̀ náà bá máa sọ á ní oníkàlùkù kan sọ tiẹ̀. Mo fẹ́ ká mọ kinní kan kí n tó yà lọ sí ibi ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ lénìí nípa ó ṣẹlẹ́gbẹ́ kò ṣẹlẹ́gbẹ́. Mo fẹ́ sáré yà sídìí ọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí wípé ẹ̀yin àfáà wa nílọrin, ẹ̀yin lẹ jẹ́ tèmi, èmi náà jẹ́ tiyín. Èmi kì í bá ọ̀pọ̀ èrò rìn, ìṣẹ̀dá mi ò kì í bá ọ̀pọ̀ èrò rìn. Ìṣẹ̀dá mi máa ń dá ìrìn àjò ẹ̀rìn ni, ìwọ̀n bá dẹ̀ lọ̀rẹ́ tí ìṣẹ̀dá mi máa ń kó. So èmi kàn fẹ́ mú ìmọ̀ràn kékeré kan wá ni wípé nǹkan tó bá ti lè sọ̀yàn lẹ́nu téèyàn dẹ̀ jù lọ, nǹkan téèyàn ò bá tó ọ̀tọ̀ ni o. Bàbá àtọmọ múra wọn fẹ́ jà, àwa ń sọ pé bàbá lu ọmọ, ẹ wá náwó bàbá sókè pé champion ó ti win. Ẹ rí pé àwọn referee yẹn wọn ò lọ́pọlọ lórí. Kí ni túmọ̀ bàbá lu ọmọ? Ayébáyé ni ìran bàbá ti ń lu ọmọ náà. But tọ́mọ bá dá bàbá, ìyẹn lẹ̀rú máa bá àwọn èèyàn pé irú kí leléyìí. Now ní kúkú ọ̀rọ̀ mi láàárọ̀ yìí, pàápàá jùlọ ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ àfáà Sàkámà, mo gbọ́ tí àfáà Sàkámà sọ àwọn ọ̀rọ̀ kan láàárọ̀ yìí, ó dẹ̀ ṣọ́ọ̀kì mi díẹ̀. Ó fẹ́ jọmọ́ continuity nǹkan tí mò ń bá bọ̀ lánàá. Kí dẹ̀ ni continuity nǹkan tí mò ń bá bọ̀ lánàá? Continuity nǹkan tí mò ń bá bọ̀ lánàá náà ni ara ẹ̀ náà ni wípé wọ́n sọ wípé wọn ò tí ì rí letter of apology látọ̀dọ̀ Talo lọ́rùn gangan. But question tèmi fẹ́ sáré béèrè láàárọ̀ yìí wọ́n ní pé ẹ jọ ṣó possible ẹni tó wà nínú prison kó ṣe letter of apology? Èmi ò mọ, ẹ mọ̀ káwa ò kàwé, olódo làwa, àánú Ọlọ́run làwa rí gbà. Ṣó possible ẹni tó wà nínú prison kó máa ṣe video of apology? Gbogbo àwọn àfáà ńláńlá, gbogbo àwọn sheikh, gbogbo àwọn mùmínì òdodo lọ́tún lọ́sì tó ti bú tó ti sọ̀rọ̀ sí yẹn, ṣó possible kó máa correct àwọn fídíò yẹn nínú prison tó wà? Ṣó possible sá? Èmi believe wípé tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ máa ṣẹlẹ̀, ó ní láti jẹ́ pé ẹ máa kọ́kọ́ rọ́jú láti dáríjì, láti jẹ́ kó bọ́ síta. Tó bá bọ́ síta kúò nínú ibi tó wà yẹn ló máa tó ní oore ọ̀fẹ́ láti lè ṣe apology video. That is number one. Because kò sí ẹni tó ní right láti wọnú ibi tó wà yẹn. Even ìjọ tá a lọ kí níbẹ̀, bàtà fẹ́ wọlé, gbogbo apáta fídíò tó wà lọ́wọ́ wa, gbogbo fóònù, gbogbo everything wọ́n gbà sórí tébù báyìí ni. Kò sí nǹkan tó fẹ́ ló jẹ́, wọn ò ní jẹ́ o mú fídíò wọbi tó wà. Ibi tẹ́ ti máa rí bá sọ̀rọ̀ tó ti máa lọ pè jáde fún yín, o ò lè mú fóònù wọbẹ̀. Ẹni bá wá dán wò tó wá lóun lágbára kan, àbóhun mọ̀yàn kan, àbóhun ní nẹ́tíwọ́ọ̀kì kan, tó wá lọ sí irúbẹ̀ yẹn, tó wá mú recording gadget kankan, tó wá mú wọlé, tó wá lọ ṣe mistake lọ record, bó record 1 second lásán, tó bá gbá ẹ mú
lọ́ọ̀yà ẹ̀ á sọ pé òun sọ́rí o wàláì ohun tó wá dẹ̀ fi lè mú kí lọ́ọ̀yà sọ fún kílíẹ̀ǹtì pé my dear I'm very sorry sir ẹ gbàgbé ẹ̀. So ìmọ̀ràn mi ni wípé kò possible kéèyàn wà nírú ibi tí ọ̀gbẹ́ni yìí wà kó máa ṣe apology letter àbí kó máa ṣe apology video be it video or audio ó máa nira díẹ̀ o ẹ jọ ẹ jẹ́ ká gbà yẹn rò number one torí ìsọlẹ́nu orúkọ tẹ́ ti make years before now orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn baba ńlá wa láàrin yín níbẹ̀ yẹn tí wọ́n ti make years before now kò wùn mí kó wá di orúkọ tí anybody ẹni tí ò yẹ táwa máa fi ta yín àwọn tí ò láàánú àwọn tí ò ní ìdáríjì àwọn tí ò ń foríjì yàn wọ́n mú yàn lórí pé ó bú wọn wọ́n ti mọ́lé wọ́n ti mẹ́wọ̀n ó kú sílẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o òun ni mo ti ń sáré dá wa ní bẹ́rẹ̀ pàkọ́ yìí ẹlẹ́ẹ̀kejì tó wá jọrú ẹ̀ tí mo fẹ́ sọ òun ni pé ẹ jọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ní sáìdì tàwa oníṣẹ̀ṣe àwa tájọ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá mo fọlọ́run bẹ̀ wá ẹ jọ torí títọ́ lọ́run mo fọlọ́run bẹ̀ wá ẹ jọ gbogbo ọ̀nà tó bá gbà yín mo fi Ọlọ́run bẹ̀ wá ẹ jọ ẹ má jẹ́ kí anything tó bá ti ní ṣe pẹ̀lú pé kéèyàn tún máa ṣe fídíò tó le àbí kéèyàn máa sọ̀rọ̀ burúkú kò sí orúkọ burúkú ṣe rí agídí ò kì í sọ̀yàn lórúkọ gidi orúkọ burúkú ló máa ń sọ̀yàn àwọn náà bú wa wọ́n là lágbára àwọn náà bú wa wọ́n sọ pé òrìṣà wa ò ga wọ́n lórí òrìṣà wa ò lè ṣe nǹkan kan accepted àkìtàn ni ẹni tó bá sọ pé òun alágbára tí ò bá rí rẹ̀ bí àkìtàn kó gba ẹ̀gbin kì í tóbi ọ̀pọ̀lọpọ̀ fẹ́ tóbi lénìí ṣùgbọ́n wọn ò ṣetán àti di àkìtàn ẹ gbọ́ mi dáadáa bó o ti lè hùn kó ló fẹ́ di alágbára tó nílé ayé o fẹ́ ga tó nílé ayé ibikíbi tó lè hùn kó sọ pé o fẹ́ dé nílé ayé ẹ gbọ́ mi o tó o bá fẹ́ kọjá ẹnu ọ̀nà elédì àwo tàbí ilé yàrá àwọn àgbà ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ wọlé sí yàrá àwọn àgbà ó máa bẹ̀rẹ̀ wọlé ni ẹ tún lọ béèrè kó ga dọ́rùn yàtọ̀ sí yàrá àwọn àgbà yàtọ̀ sí lédì kó jẹ́ pé inú ilé ẹ̀ gangan ló fẹ́ wọ̀ tó bá ti ga títí tó ti ga ju ẹnu ọ̀nà ẹ lọ tó bá fẹ́ wọlé wàá bẹ̀rẹ̀ ni o tó bá bẹ̀rẹ̀ wàá forí gbá ni o ọ̀pọ̀lọpọ̀ wa lè ní nílẹ̀ Yorùbá a ti ga ju ẹnu ọ̀nà ilé wa lọ a ti ga ju orúkọ wa lọ àwa la dẹ̀ gbéra wa ga débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní kì í ṣe pọ́lọ̀ ló gbéga bọ̀ torí pé kọ́ lè mọ̀ pé òun náà ló wà ń bẹ̀ ló ṣe ga débẹ̀ tó bá ti wá dé àwọn sáà kan tó fẹ́ wọ àwọn yàrá kan wà tó bá fẹ́ wọ bẹ̀ ẹ̀sà èèyàn máa bẹ̀rẹ̀ ni o tó bá bẹ̀rẹ̀ ó máa ń di o na your head go tell you o gbà tó bá di gbì tó di gbò tó di gbà lẹ́nu lẹ́kùn so àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn ò lè àwọn ìwọ̀sí gbogbo ìwọ̀sí kọ́ lèèyàn lè kọ́ mo dẹ̀ gbọ́rọ̀ kan tí àáfà Sàkámà ń sọ ní ìsìn tí mo fẹ́ ká kíyèsí bàbá yẹn sọ pé wọ́n ní wọ́n fẹ́ tún ẹjọ́ yẹn dá ní ọ̀la pé ó possible kó gba béèlì lọ́la tó bá dẹ̀ ti lè gba béèlì yẹn ó parí nìyẹn á máa lọ sílé that means á máa tilé wá jẹ́jọ́ and tó bá ti lè bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo correction àwọn videos tó ti ṣe because ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a kàn rò pé èèyàn lè máa ṣe skit just because I want to make followers, I want to make influence, I want to make new friends, I want to be relevant, I want to be somebody in the public, in the society. You want to be a figure. But until God figured you out, if you try to be a figure, you will be disfigured. That's what many people don't know. So ẹlòmíì kan rò pé a kàn lè máa ṣe skit. Let me just do skit. Mo lè ṣe lè èmi ni mo lè sọ̀rọ̀ èmi ni mo gbọ́n mo pretty mo beautiful mo handsome mo wà hardworking ohùn mi le ohùn mi yí orí mi wà ń bẹ̀. Gbogbo nǹkan ló fẹ́ ṣe gbogbo nǹkan ló fẹ́ gbẹ́nu sí èèyàn máa ń di o. So ọ̀pọ̀lọpọ̀ ti ṣe àwọn skit kan kalẹ̀ tó yẹ pé tó bá lọ ṣẹ́ẹ̀kì skit wọn lè ní yìí ọmọ ní problem. And tí kéèsì ta lọ́lọ́run yìí tó bá yanjú ló máa help ọ̀pọ̀lọpọ̀ tí kéèsì ẹ̀ ò bá yanjú ó máa fún ọ̀pọ̀lọpọ̀ ní problem because ó máa padà lọ bẹ̀rẹ̀ sí ní máa gbé ọ̀pọ̀lọpọ̀ lórí skit tí wọ́n ti ṣe lórí àwọn ọ̀rọ̀ àlùfànṣá tí wọ́n ti sọ. Ìyẹn ni ìmọ̀ràn mi sí àwọn oníṣẹ̀ṣe wípé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká wo tagbára tá a ní ẹ má jẹ́ ká wo bá a ti ga tó ẹ má jẹ́ ká wo bá a ti tó lọ́nà kọnà
Ọlọ́run máa ń mọ̀ gbà mí á rẹ̀yàn kalẹ̀ torí ibi tó fẹ́ gbéyàn lọ, torí yàrá tuntun tó fẹ́ gbé ẹ wọ̀, torí nǹkan tuntun tó fẹ́ ṣe, á dẹ̀ jẹ́ kó bow. If you don't bow, it will be very hard to penetrate your next level. Ó ti pẹ́ tí ṣẹ̀ṣẹ̀ ti ń rákòrò ńlẹ̀, ó ti pẹ́ tó jẹ́ pé we have so many uncelebrated celebrity among the traditional religions. Now God is trying to celebrate many of us. God is trying to showcase many of our fathers. It is better we come for God to do the right thing. Ká má gbàṣẹ Ọlọ́run ṣe tó rọ́pọ̀ Ọlọ́run máa ń jowú gan o. Kó má di pé ohun tó ti yanjú tán àtúpadà wàá dá wàhálà ẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ ká mo ti ẹ̀ fi táìmù yìí mo fi kí admin Talo lọ́run torí pé mo rí pé àwọn òkò burúkú àwọn ògúlùtù ọ̀rọ̀ tó ń sọ yẹn wọ́n ti relax.